nǹkan ò ṣe mí o, mo wà láàyè. King Sunny Adé ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn awuyewuye tó gbòde nípa àlàáfíà rẹ̀ àti pé wọn kò mọ̀ rí mọ́. ọbọ̀rin ọ̀mọ̀wé Sunday Adéníyì táwọn èèyàn mọ̀ sí KSA ìyẹn King Sunny Adé ó ti ní àlàáfíà lòún wà. ní ojú òpó Instagram rẹ̀ ó ní King Sunny Adé má ṣàlàyé ọ̀rọ̀ sí ní ọjọ́ kejì lẹ́yìn ìgbà tí ìròyìn tó kọ́kọ́ jáde o nípa àlàáfíà rẹ̀ àti pé wọn kò mọ̀ rí mọ́ o mọ̀ ló mọ̀ sọ̀rọ̀ síta. ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ Dámilọ́lá Esther Adéníyì ó mọ̀ ló mọ̀ gbé jáde pé àwọn kò mọ̀ rí Sunny Adé mọ́ àti pé o àwọn kò mọ ipò tó wà báyìí. nígbà tó ń tako ìròyìn náà Sunny Adé mọ̀ sọ pé lòdì sí ìròyìn tó mọ̀ jáde ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí láti ọwọ́ Dámilọ́lá Esther Adéníyì àtàwọn alájọsọ rẹ̀ tí wọ́n kéde pé mo mọ̀ sọnù. mo ń fi àsìkò yìí kéde pé èmi ọ̀mọ̀wé Sunday Adéníyì MFR táwọn èèyàn tún mọ̀ sí King Sunny Adé mo wà láyé o mo sì wà ní àlàáfíà ara. irọ́ pátápátá ó ní ìròyìn tí Dámilọ́lá Esther Adéníyì tó mọ̀ gbé jáde àtàwọn ẹgbẹ́ rẹ̀ ó ní mo wà láyé o mo wà lálàáfíà mo sì ń dúpẹ́ fún ìfẹ́ àti àjò ẹ̀yin olólùfẹ́ mi. ó ṣe pàtàkì láti yanjú irọ́ tí Dámilọ́lá Esther Adéníyì àtàwọn tiẹ̀ tí wọ́n máa pa kí n sì fi dá gbogbo ìlú lójú pé mo wà láyé o kíní kankan ò mà ṣe mí. lákòótọ́ ọ̀rọ̀ rẹ̀ KSA ó má kìlọ̀ fún àwọn oníròyìn òfegè tó ń gbé ohun tí kò ṣẹlẹ̀ jáde o. ó ní kí wọ́n máa fi tiwọn ká má fi bà òun lórúkọ jẹ́ o. ó nítorí pé òun ti ṣẹ̀ fún iṣẹ́ rere tóun ti ṣe láti dáàbò bo orúkọ òun o. kàn mọ́ wá fi nǹkan kékeré báyìí ká má fi bà orúkọ òun jẹ́ o. ó ní àìjẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa múra láti fojú winá òfin. King Sunny Adé ni mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀rín ẹni bí ẹni èèyàn bí èèyàn tó ń pè mí lórí fóònù láti béèrè àlàáfíà mi o. King Sunny Adé ni mo wà láyé o mo sì wà lálàáfíà rà mo ń jẹ ká pẹ̀lú ẹ̀kọ́ yangan o kò sí ní tó ṣe mí kọ́lọ́ ọba kó bá lọ́rẹ̀ mi bàbá kó jẹ́ kí àlàáfíà wọn kó tún máa lékún sí o. àdúrà gba Olúwa Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o lágbára Ọlọ́run ọba àánú Ọlọ́run ọba rèé kò ní kùnú ayé mi àti yín o.